what is my offense? He now started beating me to the extent he naked me. He put me into naked. Look at all my chest, my hand, everywhere injured. It's Ajayi Matthew. Because of what? I don't know, because he asked me for out that I should befriending him. I said, no, I'm a married woman. I cannot befriend you. He started blackmailing me with every on evidence something that he is the one that is befriending me, which is not so. This is terrible. In the presence of your co-workers. Yeah, my writer was there, constable, 2 constables, and 10 civilians. After doing that, he now went inside and carry their gun. He said, want to gun me down. The civilian now take me out from the office. They said I should be running away. I said, no, if you want to kill me, you should kill me. They should help me, they should assist me. Ajayi want to kill me, or the Omu division. Ẹ kú dédé ìwòyí nílé lóko lódò lẹ́yìn odi. Mo kí yín ní ìlà oòrùn, mo kí yín ní ìwọ̀ oòrùn, mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín jákèjádò àgbáńlá ayé wípé ẹ kú dédé ìwòyí o. Lórí ìkànnì Yeyègbàgede Àṣà TV, orúkọ mi ò yí padà, Yeyègbàgede Àṣà, Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkí ọmọ àfìjà sínú pètè ẹ̀rín, àfibí sínú kò ń jẹ àhùn. Èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa ṣe fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkí ọmọ ajó má níwòrán mo mà tún ti létè rù sórí àpèrè tó lónìí. Ìbàràpá ní mí ọmọ àfibárapélé ọ̀rọ̀. Tàpá ti tan Èrúwà òjòkó agbẹdúdú orí òkè lé àkùkọ gàgàrà kíkọ lérúwà agbénidájà wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí jákèjádò àgbáńlá ayé, mo kí yín ní ìlà oòrùn, mo kí yín ní ìwọ̀ oòrùn, mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín jákèjádò àgbáyé níbi gbogbo tẹ́ ẹ ti ń wo ìkànnì Yeyègbàgede Àṣà TV. Àní àrà mẹ́ẹ̀rírí kan rèé o, mo rórí ológbò látẹ̀. Ọlọ́pàá tó yẹ kó dáàbò bo ẹ̀mí àti dúkìá ni wọ́n mà ti fi jà pẹ́ẹ́ta láàrin ara wọn. Ẹ wo bí wọ́n ti ṣe obìnrin ọlọ́pàá yìí yànnàyànnà. Láì jalè, láì pọmọ ọlọ́mọ. Irú kí lèyí láàrin àwọn ọlọ́pàá òde òmu nípínlẹ̀ Ọ̀ṣun lórí èdè àìyedè kan èyí tó ṣẹlẹ̀. Àní ìpínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀-èdè Nàìjíríà tí wá ń bí náà ló ti ṣẹlẹ̀. Èdè àìyedè ló wáyé láàrin àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀-èdè Nàìjíríà tí à ń gbé lórí Fẹ́mi n ò fẹ́ ọ. Yorùbá bọ̀ wọ́n ní kò wùn mí ò lẹ́lẹ̀bẹ̀. Ṣé Fẹ́mi n ò fẹ́ ọ? Ṣó yẹ kó dìjà sílẹ̀ bí? Agbófinró àní méjì. Wọ́n ní arákùnrin ọ̀hún Àjàyí Matthew lórúkọ rẹ̀ ń jẹ́. Àní ṣó yẹ kí Fẹ́mi n ò fẹ́ ọ? Ṣó yẹ ó dìjà alẹ́ ṣá láàrin àwọn agbófinró yìí? Ó lágbára o. Àbí nǹkan míì ń bẹ ni? A ní ìbéèrè táwọn ènìyàn ń béèrè rèé. Bóyá nǹkan míì bẹ, bóyá kìí ṣe ọ̀rọ̀ Fẹ́mi n ò fẹ́ ọ nìkan. Ẹ̀fún rẹ̀ àbẹ́ẹ̀dì. Gbogbo àwọn ènìyàn pátápátá lọ̀rọ̀ yìí ń ṣe ní àhán o. Ẹ̀fún rẹ̀ àbẹ́ẹ̀dì ní làwọn èèyàn ń béèrè pé ó ti á jẹ́ láàrin àwọn ọlọ́pàá òde òmu division ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èmi nìkan kọ́ ló ṣe ọ̀rọ̀ òun ṣe ní àhán, àmọ́ èmi kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun SP Ọ̀pálọ́lá Yẹ́misí Ọláwọyìn torí pé abiyamọ tòótọ́ tí kìí gbè lẹ́yìn alábòsí níyà ọ̀hún. Èmi mà kàn sí wọn torí pé assault on woman is a criminal offence lábẹ́ òfin. Àmọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn sì ń ṣe ìwádìí lọ́wọ́. Wọ́n ṣèlérí, wọ́n léka o. Kódà wọ́n ní ẹni tí a jẹ ìwà ìbàjẹ́ ọ̀hún bá ṣímọ́ lórí yóò fi mú kàtà òfin. Ẹ wá rí bí agbófinró méjì. Ṣòye orí bẹ́ẹ̀ ṣá. Ẹ̀yin náà ó ń ṣe yín àhán. Bẹ́ẹ̀ náà ni tí ń ṣe mí ní àhán látijọ́ àti rí gbọ́. Ọlọ́run ó ṣàánú wa o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Èyí tó tún ń ṣẹlẹ̀ ní yàjóyàjó lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun ni ti oyin èyí tí ń ta àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC èyí tí wọ́n ń ṣe ìpolongo ìbò tó ń ti gbálẹ̀ wọn lọ́wọ́.
oyin ní ń ta wọ́n nípínlẹ̀ Kogi báyìí o àwa ò bá àyàn jà àmọ́ a ò mọ ibi oyin ti wá bó o ló ṣe jẹ́ wá àmọ́ bóyin ti wá bò wọ́n o lẹ́nu ìpolongo ìbò ńlá wọn olùpolongo ìbò ń pariwo wọ́n ní a ò mọ bí oyin ti wá àtajòdojúdé àtàtàkìtì àtagbókìtì náà lóyin ń ta wọ́n àwọn wo àní àwọn olùpolongo ìbò ní nípínlẹ̀ Kogi ẹlẹ́dàá mẹ̀kúnnù ní ń jà bẹ́ẹ̀ ni ìbá sọ fún wọn wípé ẹlẹ́dàá mẹ̀kúnnù ó bí wọn gbogbo àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ń pera wọn lólóṣèlú lórí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ń sọ pé kò yẹ kí ìdìbò wà lọ́dún 2023 wípé yorubanation ló yẹ orílẹ̀-èdè yorùbá tiwantiwa kára lè rọ wá ní kára lè rọ tẹrú tọmọ síbẹ̀ àní àwọn ọ̀bàyéjẹ́ kan ọ̀jẹ̀lú tí wọ́n ń pera wọn lólóṣèlú wọ́n sì ń polongo ìbò kíkankíkan pé àwọn ló kàn ní báyìí ẹlẹ́dàá mẹ̀kúnnù ti ń jà fún mẹ̀kúnnù oyin ló lé wọn kúrò níbi ìpolongo ìbò ẹ̀rín kèékèé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kí ni alẹ́ tí ì rí ẹ sì máa ríran wò gan-an àní nígbà tí ìjàngbara ọ̀hún tó bá kẹnu tán ẹ sì máa ríran wò gan ẹ wo ẹ̀rí máa jẹ́ mi nsóòrè ẹ̀yin èèyàn wa ẹ̀yin èèyàn má jẹ́ èèyàn tẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV ẹ wò ó ipa ò ní pín ẹ ní mórí búṣọ ẹnu o ẹ wà ní ṣàwúre lẹ́yìn gbèsè ní ìláfi àdàgbà ǹjẹ́ ẹ ti gbọ́ wa tòní ní ìláfi àdàgbà rẹ̀ rọ̀ sí lágbára lọ́wọ́ Elédùmarè àkọ́tún láti máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa wo ìkànnì Yèyé Gbàgede Àṣà TV lóòrèkóòrè Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pété ẹ̀rín àfẹ́bí sínú kò ń jẹ ahun èmi lọ́mọ bó ló ń jẹ́rìí mi tó rojú máa sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o àríkẹ́ ọmọ ajó má níwòrán mo mà tún ti ń lọ lórí ètò lónìí ìbàràpá ni mí ọmọ àfi bàràpélé ọ̀rọ̀ tápá títún ẹrú àwòjòkó àgbè dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbè ní dájà wa ó di wọ̀ bí ọjọ́rọ̀ o.